Mo kí gbogbo ẹ̀yin wa tó wà nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tí ẹ bá wà. Ìmọ̀ yín náà ni èmi olólùfẹ́ yín ló ń kí yín káàbọ̀ sórí ètò tòní. Àbẹ̀pẹ́ pọ̀ lórí ètò mo kàn ní kí n mú èèyàn ńlá tí ogun yín mọ̀. Kọ́mídì wa Táyé Adéjùbẹ̀, akọ̀wé bàbá wa Professor Banji Akíntóyè, àwọn ni mo gbé wá orí ètò lónìí. Kájọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ. Ìbéèrè pọ̀ tí màá béèrè mo sì ní gbàgbọ́ pé lágbára lẹ́dùn àwọn náà dá wa lóhùn. Wọ́n sọ ọ̀rọ̀ èròǹgbà wọn lórí ìbéèrè tí màá béèrè lọ́wọ́ wọn. Lẹ́ẹ̀kan sí mo gbé káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀ka bá dẹ̀ dá ọkọ̀ mọ́ wa, mo bẹ̀rẹ̀ ni mo wọ̀ yìí. Ẹ bá wa láìkì tó náà, ẹ bá wa pín ọ̀dọ̀ dáadáa ṣe ti gbọ́. Ẹ bá fi ìdílé kan kí gbogbo pátákájọ fi abalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí àlejò tó gbogbo lórí ètò tí wọ́n fẹ́ sọ ṣe ti gbọ́. Ká tó bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ ká ka national anthem ṣe ti gbọ́. Mo kí wa káàbọ̀ padà sórí ètò. Gbogbo ẹni tí ẹ bá lè dá ọmọ wa ẹ má gbàgbé láti bá wa pé ètò náà kó lọ dáadáa. Ẹ bá wa láìkì bẹ́ẹ̀ ni ẹ bá wa lọ́ọ̀fẹ́. Àlejò wa akí káàbọ̀ sórí ètò. Mo fẹ́ kí ẹ̀kọ́ bá wa dá ọkọ̀ yín fáwọn èèyàn tí ń wò wá nílé. Orúkọ tèmi ni Comrade Táyé Adéjùbẹ̀ ìṣẹ̀wọ̀n olóòtú. Lẹ́ẹ̀kan sí akí káàbọ̀ sórí ètò. Ẹni tá a gbé orí ètò tí gbogbo lé tẹ́bà mọ́ wọn, àwọn ni akọ̀wé bàbá wa Emeritus Professor Banji Akíntóyè. Akọ̀wé wọn la gbé wá orí ètò láti fi ọ̀rọ̀ tó ń sọ dín ní ẹ̀ka bí wọn orí ètò. Ẹ̀rí gbogbo ẹgbẹ́ bá dára fún wa abẹ́rẹ́ ìkàwé ni ẹ bá fi ilé nǹkan láti ráyè gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. Ṣé ti gbọ́? Gbọ́dọ̀ àwọn òbí ìtara bí èèyàn pọ̀ àmọ́ ààbẹ̀ pẹ̀lú ètò tí mo lérò pé kò sáyé ìwọ̀n bá jẹ́ fún mi mo mí lórí mo mí lọ́hùn lẹ́bi fún mi láyé yẹn èmi náà ti fẹ́ báyìí ní ìrìn báyìí láti kò pọ̀ ìbéèrè àkọ́kọ́ ni mo fẹ́ pè lọ yín pé ìtàbí tí bàbá ṣe láìpẹ́ pẹ̀lú Ààrẹ TV kí nìkan tẹ́ rí sí ìtàbí yẹn àti kí nìkan tẹ́ fẹ́ sọ lórí ìtàbí mo fẹ́ kẹ́ sọ báwo ni kí àwọn ẹ̀sìn gbé wa fún wọn mọ èrò ọ̀kadà yín lórí ìfọ̀wánu tí wọ́n wá àwọn lẹ́nu lórí TV. Àmọ́ kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kí wa lọ́kùnrin mú kí wa lóbìnrin kí wa lọ́mọdé mú kí wa lágbà lórí ọba aládé lórí gbogbo ètò kí wa káàbọ̀ sórí ètò yìí gẹ́gẹ́ bí olóòtú ètò ti sọ ẹ bá wa pín ẹ bá wa share ẹ. Ìbéèrè tí wọ́n béèrè lórí interview tí wọ́n ṣe fún bàbá wa Professor Banji Akíntóyè ní Arise News
lórí ètò wọn. Wọ́n béèrè àwọn ìbéèrè lọ́wọ́ bàbá nípa ìkíní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ tí àwọn ọmọ Onítìrí tí wọ́n declare republic wọn tí wọ́n dẹ̀ lọ attack secretariat ní ìlú Ìbàdàn. Lẹ́yìn èyí wọ́n béèrè pé kí ni ìyàtọ̀ láàrin ẹgbẹ́ Onítìrí àti ẹgbẹ́ tí bàbá wa Professor Banji Akintoye. Lẹ́yìn èyí náà wọ́n tún béèrè pé ṣé bàbá wa ó máa wálé àwọn òbí wa tí àkókò títí láti wálé. Interview tí Ruben Abati ṣe fún bàbá ó jẹ́ interview tó dáa tó wú èèyàn lórí. Gbogbo ọmọ Yorùbá wọ́n bá sọ̀rọ̀ nípa ọmọ Yorùbá gidi ni mo sọ, ọmọ ọkọ Yorùbá. Tí ó bá wo fídíò yẹn tó wo program interview yẹn, gbogbo wọn pátápátá kò sí ẹnìkan tó máa sọ̀rọ̀ ìbàjẹ́ síbí bí interview náà nítorí pé bàbá sọ ẹ̀dùn ọkàn gbogbo ọmọ Yorùbá. Bàbá sọ ohun tí ó jẹ́ òótọ́ fún gbogbo ọmọ Yorùbá. Nítorí pé tó máa ń sọ pé a wà lóko ẹrú, kò ń ṣe kí wọ́n kó pápẹ́ sí wa lọ́wọ́ àti lẹ́sẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti kó wá sínú oko ẹrú ọpọlọ. Tí a bá sọ̀rọ̀ pé inú oko ẹrú ọpọlọ, inú ẹ̀ ni ìṣẹ́ wà. Ìṣẹ́ tí wá sí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tó jẹ́ pé wọn ò tún mọ ẹ̀tọ́ wọn mọ́. Wọ́n tún fi owó wọ́n tún fi dà wọ́n ọmọ Yorùbá sínú oko ẹrú sí. Interview yẹn was very beautiful. Ó jẹ́ interview tó jẹ́ pé káàkiri àgbáláyé wọ́n ti ń gbé oríyìn fún bàbá wa Professor Banji Akintoye. Tinú Ìgbò dùn sí, inú Haúsá dùn sí, inú àwọn Ṣẹ̀kírì dùn sí, inú Ìjọ dùn sí, inú àwọn Middle Belt dùn sí, inú kò sí ẹ̀yà kan lórílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sí Fúlàní tinú ọ̀dùn sí. Interview yẹn ẹ ṣe olóòtú. Inú wa dùn fún àlàyé tẹ́ ṣe lórí ìbéèrè tàbí ìlọrọ̀ yìí. Mo lérò pé gbogbo ìpàdé ní èyí tí àwọn wà nílé tẹ́gbọ́ wa tẹ̀tí pé láti mọ àlejò tàbí wá ẹ ṣe jẹ́ ni. Ẹ má gbàgbé o lórí ìkànnì Ìbíyẹmí Family TV ẹ ti wò wá ẹ ti bá wa pín ètò náà ẹ bá a láìkẹ́ ọlọ dáadáa ṣe ti gbọ́. Ìbéèrè kejì la fẹ́ béèrè ní wípé nípa lẹ́tà tí bàbá wa tí wọ́n kọ sí bàbá wa Tinubu president Nàìjíríà, kí ni nǹkan tí ẹ rí sí lẹ́tà náà àti kí ni nǹkan tẹ́lẹ̀ bẹ sọ sí lẹ́tà tí wọ́n kọ sí president Nàìjíríà? Ẹ ṣe olóòtú. Ní ọdún tó kọjá kó tó di pé president Bọ́lá Ahmed Tinubu gba ìjọba ni bàbá ti kọ lẹ́tà sí president Buhari. A send lẹ́tà sí Buhari, ṣùgbọ́n Buhari ò dá wa lóhùn. Buhari ó fi yé wa wípé àjámọ́ kankan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Babangida sọ wípé tí wọ́n bá gbọ́ pé Ìgbò ṣe kankan tó bá sọ wá tají, tí òun bá gbọ́ pé Yorùbá ló ń ṣe nǹkan tó bá tají wọn tó padà lọ sùn nítorí pé wọn kà wá kó kan. Mo ò rí ẹgbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mú nǹkan tí wọ́n kà wọ́n fún. Pé kò sí nǹkan tí a bá ṣe tí wọ́n bá ti lè fi owó sí àárín wa ó máa dàrú. Lẹ́tà tí wọ́n sẹ́yìn sí Buhari bí bàbá ṣe kọ sí Buhari náà wọ́n ṣe kọ sí Tinubu. Bàbá fún Buhari ní date of negotiation kí á jókòó sórí round table. Ẹ dá wa lóhùn. Tí ò bá tiẹ̀ bá tiẹ̀ fẹ́ ṣe ẹ tẹ̀ kọ́kọ́ dá wa lóhùn. Á jókòó. Ṣèbí nínú ara àwọn tó jẹ́ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ àwọn àgbààgbà ni wọ́n máa dárúkọ gẹ́gẹ́ bí former vice president Ọ̀ṣínbàjò
ó sọ̀rọ̀ lórí pa coexistence of Nigeria. The former president during the Goodluck regime, Goodluck fara ẹ̀ sọ kí wọ́n ṣe conference ní Abuja fún negotiation. Kọ́bẹ̀dì mi ọ̀rọ̀ tẹ́ mẹ́rin lọ yẹn mo ní fídíò retí Goodluck Jonathan tó ti sọ̀rọ̀ ṣé kí n sáré pílẹ̀ kẹ́tù kọ́ntínú ọ̀rọ̀ yín ẹ jẹ́ ká pílẹ̀ kẹ́tù fẹ́rẹ́ ayé gbọ́ tẹ́lẹ̀ bá mọ ọ̀rọ̀ tí wọ́n sọ kó lè bá mú iná lóko. Thinking about how we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I quote, not my statement, Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation, and the many and varied communities have not knit themselves into a composite unit. This is accredited to Sir Ahmadu Bello, former Premier of Northern Region. The third, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs and customs, and do not show themselves any sign of willingness to unite. The Nigerian unity is only a British intention for the country. This is it's only a British intention for the country. Sure. Ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀sìn mọ́gbàgbé láti bá wa pètò náà. Àlejò mi, mo lérò pé ọ̀rọ̀ ni ẹ ti gbé látẹnu former president yẹn. Ó yá ẹ̀kan sínú ọ̀rọ̀ yín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà kò ti ní problem, àti tó máa ń sọ̀rọ̀ problem tó ń sọ ni pé problem of existence. Tó bá ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà ti ní wàhálà ìṣòro yìí, ẹ lè máa gbọ́ lẹ́nu àwọn adarí wa wípé kí a ṣe ìpàdé fún coexistence of Nigeria. Ó já sí pé Nàìjíríà ò exist mọ́. Yes, yeah. Tí ọ̀rọ̀ tí Goodluck Jonathan tó sọ tó bá yé wa dáadáa, ẹ rí i pé láti ìpilẹ̀ṣẹ̀ Nàìjíríà ni a ò ti jẹ́ ẹyọ̀kan. Èkíní, Ọlọ́run ti dá Yorùbá, ó fi wọ́n sórí ilẹ̀ wọn. Ọlọ́run dá Haúsá, ó fi wọ́n sórí ilẹ̀ wọn. Ọlọ́run dá Ìgbò, ó fi wọ́n sórí ilẹ̀ wọn. Àwọn tí Middle Belt, ó fi wọ́n sórí ilẹ̀ wọn. Àwọn tí Ìjọ, ó fi wọ́n sórí ilẹ̀ wọn. Ọlọ́run ti pín nǹkan ẹ̀. Nígbà tí àwọn British tó wá so wá papọ̀ ní 1914 amalgamation, wọ́n sọ wípé ẹ ò lè pínyà o. Kò sínú agreement rẹ̀. Wọ́n so wá papọ̀ ni. Nígbà tó di 1960, wọ́n fún wa ní independent. 1963, ada republic. Fine. Láti ìgbà tí a ti wá gba independent yẹn,
wọ́n ní olóyìnbó máa ń sọ wípé a fool at 40 a fool at 40 is a fool forever. Nàìjíríà ti ju 40 years lọ láti ìgbà tó ti bí àwa táwa ní 40s wa ń sìn tó ti bí àwa. Ni a ti ń gbọ́ wípé Nàìjíríà go better, Nàìjíríà go better. Títí tí àwa náà tún fi ń bímọ sí táwọn ọmọ wa tún gbọ́ Nàìjíríà go better. Nàìjíríà náà ti better o. Ọjọ́ wa ni Nàìjíríà tó wá better. Ọmọ Yorùbá tó bá ní làákàyè, ọmọ Yorùbá tí ó bá gba ẹ̀kọ́ tó ní àròjinlẹ̀ dáadáa, á mọ̀ pé ilé ti yá, àkókò ti tó kí a lọ jẹ́ orúkọ wa. Wọ́n ní kíni ẹ̀rí bó bá lọ fún bó bá rodò wà padà bá ń bẹ̀. Yorùbá ti wá ní a ò kì í ṣe Nàìjíríà. Ìyàwó Lord Lugard ló fún wa ní Nàìjíríà, Niger area ló dá Nàìjíríà, kì í ṣe orúkọ wa. Ètò wa force lé wa lórí pé kí a máa jẹ́ Nàìjíríà. Àwọn lè sọ fún wa origin Nàìjíríà, orísun Nàìjíríà. Nàìjíríà ò lórísun, ṣùgbọ́n Yorùbá lórísun. Àmọ́ bí ta ti ṣẹ̀ wá, níbo ni Nàìjíríà ti ṣẹ̀ wá? Kò sẹ́ni tó mọ̀ tí Nàìjíríà ti ṣẹ̀ wá. Ṣùgbọ́n a lè sọ ìtàn lórí ìṣẹ̀dá wa. Ṣé olóòtú? Ẹ wò ó kí yín o, pàtó tó látàrọ. Ọlọ́run ní gbà wọ́n lẹ́nu ẹ mọ̀ rí ibi lágbára Ọlọ́run. Ṣé olóòtú? Inú wa dùn fún gbogbo àlàyé tẹ́ ẹ ṣe lórí ìbéèrè tó béèrè. Ìbéèrè kejì mo béèrè lọ́wọ́ yín, inú wa dùn gan ni. Mo sì lérò gbogbo àwọn tí kò wà nílé pátápátá ni wọ́n gbọ́ ọ̀tẹ̀ sọ lágbọ̀ọ́yé dáadáa. Wọ́n gbọ́ lágbọ̀ọ́yé, gbogbo ẹgbẹ́ bá mọ̀ pé ọ̀tí àlejò tó gbé wá, wọ́n bá sọ látàárọ̀, ẹ bá gbọ́ lágbọ̀ọ́yé, ẹ bá wa láìkì tó náà, ẹ bá wa lọ́ọ̀gbẹ́, ẹ bá wa pín in. Àwọn tí ò tí mọ̀ pé a ti wà lórí ètò kí wọ́n darapọ̀ mọ́ wa, kí wọ́n á gbọ́ ọ̀rọ̀ tẹ̀lé gbọ́ ẹsẹ̀ gẹ̀rẹ́. Lọ́dà mi, ìbéèrè kẹta ni ọ̀rọ̀ lẹ́tà tí bàbá kọ sí bàbá Tinubu. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ àwọn Afẹ́nifẹ́re, nígbà tí bàbá kọ lẹ́tà Tinubu, a rí publicity secretary wọn tó náà yìí statement jáde wípé ẹ̀rìn láti bàbá Tinubu kọ sí lẹ́tà tí bàbá Ọ̀dọ́báyọ̀ Akíntóyè. Wípé àwọn wípé kò sẹ́ni tó bẹ̀ wọ́n sẹ́gbẹ́ ọmọ olùkó sì ṣetán láti kó ní abẹ́ Nàìjíríà. Ọ̀rọ̀ yẹn ẹ ṣe káwọn èèyàn gbọ́ yín. Ẹ ṣe gan olóòtú. Ẹ rí kí n kọ́kọ́ mú látòrí pé kí ni Afẹ́nifẹ́re? Afẹ́nifẹ́re jẹ́ Yorùbá social cultural organization. Ìdí pàtàkì kan ni. Organization tí wọ́n dẹ̀ jẹ́ ó yàtọ̀. Ẹgbọ́n mi olóòtú. Organization tí wọ́n jẹ́ ó yàtọ̀ sí pé wọ́n represent Yorùbá. Ó yàtọ̀. Gbọ́nà wo sọ? Oríṣiríṣi èèyàn ló lè set up organization tó dẹ̀ máa fi pé Yorùbá organization ni. Báwọn náà ṣe jẹ́ Afẹ́nifẹ́re gẹ́gẹ́ bí Àgbẹ̀kọ̀yà, gẹ́gẹ́ bí organization ní gbogbo wọn. Gbogbo ló dẹ̀ sí wọ́n represent Yorùbá. So Afẹ́nifẹ́re wọ́n ti wà láti ọjọ́ tó ti pẹ́. Ìdásílẹ̀ wọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ìgbáyé wa bàbá wa Awólọ́wọ̀ bàbá kan kẹwọn fún dáadáa Yorùbá ni, fún ìtẹ̀síwájú Yorùbá ni, fún ìtẹ̀síwájú
ilẹ̀ Yorùbá gbogbo ọmọ káàrọ̀ jíire ni. Ṣùgbọ́n lónìí àwọn bàbá tó wà ń bẹ̀ wọ́n sì wà, àwọn kan ti kú nú wọn, wọ́n sì wà láyé. Àwọn tó wà láyé tó wà láàrin wọn kankan ni wọ́n wá gbàgbé. Wọ́n gbàgbé ènìyàn tí àwọn jẹ́, that is who they are before. Tí bá sọ pé èèyàn tí wọ́n jẹ́ ni pé wọ́n gbàgbé pé Yorùbá ni wọ́n. Wọ́n gbàgbé pé Yorùbá ni wọ́n gbàgbé torí ìdí mo fi ń sọ pé wọ́n gbàgbé ni pé Yorùbá nation tí à ń jà fún a ò jọ Yorùbá kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. A sọ pé à ń jà fún orílẹ̀-èdè ní Yorùbá tó dẹ̀ jẹ́ wípé àwọn náà fúnra wọn ọmọ Yorùbá ni wọ́n. Ibi tó dẹ̀ yẹ kí a ti bá ọgbọ́n tí àbá wa bá ọgbọ́n níbẹ̀ gẹ́gẹ́ bí olóògbé tó sọ wípé àgbààgbà ẹ má fi àgbà rẹ ọmọdé jẹ mọ́. Ọmọdé náà bọ̀ wá. Èyí tí wọ́n ń ṣe wọ́n fi ń àbùkù bá ara wọn ni, kì í ṣe bá Yorùbá bá ara wọn. Kíni tí gbogbo wa ní? Ẹ̀yin wá ń sọ pé ẹ̀yin ò rán Professor Banji níṣẹ́ o, ètí di ara ẹ̀ ló ń jẹ́ o, ẹ̀yin fẹ́ ni pé kí Nàìjíríà kó wà kọ́dẹ̀ restructure, kí Yorùbá máa ṣe kí West kọ́ máa darí ara wọn, kí North kó máa darí ara wọn, wọ́n ní àwọn ọlọ́pàá ara wọn, wọ́n ní hospital ara wọn gbogbo. Ṣé ìyẹn ti wá mú àwọn Fúlàní, ìyẹn ti wá mú pé kí àwọn Fúlàní má pa Yorùbá mọ́ kúrò? Àbí ìyẹn ti wá wàásù repentance fún àwọn Boko Haram àtàwọn Fúlàní terrorists wípé nísìnyí restructure ni láwa ń sin o, a ò lè àtàkì ilẹ̀ Yorùbá mọ́ o? Àbí wọ́n ti wá gbàgbé pé ọmọ Nàìjíríà kan náà ni èmi àti àwọn tí a bá ṣẹ̀ṣẹ̀ wà nínú restructuring táwọn sọ yẹn, wọ́n ní àǹfààní láti wá sílẹ̀ Yorùbá. Wọ́n ní àǹfààní láti wá ṣe bó ṣe wọ́n nílẹ̀ Yorùbá nítorí pé ọmọ Nàìjíríà ni wọ́n. Passport, ID card, gbogbo Nàìjíríà citizenship ló wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tí a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa, bí bàbá wa Professor Banji Akintoye ṣe sọ, Yorùbá jẹ́ ìran tó ní ìfẹ́ tó kó yàmára, máa ń fa àti àlejò àti onílé gbogbo wọn pátá la máa ń fà mọ́ra. Ọmọlúwàbí ni wá. Tí wọ́n bá fẹ́ wá sí ilẹ̀ wa láti wá ṣòwò, ayé gbà wọ́n. Má lè tẹ̀lé òfin ìlànà. Wọ́n tẹ̀lé òfin tí ó wà ní orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mi ò lè gbéra kúrò ní orílẹ̀-èdè mi kí n lọ sórílẹ̀-èdè mi, kí n lọ máa tàpá sí òfin wọn, kí òfin wọn kó má nà mí. Kò ṣeé ṣe, òfin wọn á nà mí. Bọ́lá tẹ̀lé bú ààrẹ regulation tó ẹ bá bá lù náà. Tí wọ́n bá wá sílẹ̀ wa, a wà nílẹ̀ àjòjì nísìn, àdẹ rẹ́spẹ̀tì òfin ilẹ̀ àjòjì náà. Àtàpá sí òfin wọn. Táwọn náà bá wá sílẹ̀ wa nígbà tí a bá ti ní orílẹ̀-èdè wa, wọ́n àyè gbà wọ́n, they are free to free board láti ṣe òwò wọn, láti ṣe because òwò tó bá ṣe nílẹ̀ wa wọ́n sọ tax fún wa, òwò tó bá wá ṣe nílẹ̀ wa àwọn náà tó rí profit tí wọ́n mú lọ sí ìlú tiwọn. àjọṣe àwọnú ara wa, ṣùgbọ́n pípa ènìyàn pé okó màálù rẹ wọnú oko lóko, ó jẹ oko lóko, ó tún pa olóko, ó tún lọ sínú inú ẹbí ẹ̀, ó pàyàwó pọmọ. Ìyẹn ò ní sí mọ́ngbà ní orílẹ̀-èdè Yorùbá o. Èyí lápọ̀. Yàtọ̀ sí èyí, tí a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, a mọ ìdílé olúkálùkù. Bí àpẹẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, ṣèbí Yahaya Bello náà wá káàkiri, àbí? Ṣèbí Yahaya Bello náà wá káàkiri nítorí pé ó kówó jẹ.
Buhari nígbà tó fẹ́ sọ̀kalẹ̀ kó lórí oyè nígbà tó sọ̀kalẹ̀ tán ó ní kò sí bá bálá ẹnìkan tó lè wá mú òun àbí tó lè wá béèrè ìbéèrè lọ́wọ́ òun nígbà tí Buhari sọ̀kalẹ̀. Ṣé wọ́n fẹ́ sọ fún wa pé Buhari ò kówó jẹ ni? Ṣùgbọ́n nígbà tá a bá ní orílẹ̀-èdè tiwa bó bá jẹ́ pé Táyé ló kówó jẹ ọwọ́ ìdílé Táyé kàn wọ́n mọ̀ pé Táyé ò ló kówó jẹ. Táyé bá dẹ̀ fẹ́ tó bá sá lọ ibikíbi tó bá wà àwọn ọmọ Yorùbá wá wá jáde. Ìdí nìyẹn tàbí tẹra mọ́. Ìwà jàǹdùkú, ìwà olè, ìwà rìkíṣí, gbogbo ìwà búburú tó wà ní Nàìjíríà gbogbo ẹ̀pọ̀ pátá ló máa dópin. Àwọn bàbá wa tí a dẹ̀ sí ń wí wọ̀nyí kì í ṣe pé a fẹ́ lé wọn kó orílẹ̀-èdè Yorùbá o. Kì í ṣe pé a fẹ́ sọ fún ọ pé báwo ni tí wọ́n ṣe jẹ́ o tí a bá gba orílẹ̀-èdè àjọṣe gbogbo ẹ̀ náà ni. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà ọmọ Yorùbá náà ni tí a bá gba orílẹ̀-èdè wa lónìí à lé Tinubu dànù. Òun là ń sọ fún pé ẹ wálé ẹ jẹ́ ká jọ ṣe é. Ká jọ negotiate. Ẹyẹ ògòǹgò tó gbé jígà gbé spade gbé gbogbo ẹ̀ dání tí wọ́n bè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ń lọ ó lóun fẹ́ lọ túlé onílé ṣe ni. Ilé jẹ́ ń rọ́. Ó fẹ́ lọ túlé onílé ṣe ilé tiẹ̀ kọ́ ló ti wó òye làwọn bàbá wa Afẹ́nifẹ́re sọ fún wa. Wọn ò túlé ara wọn. Wọn ò túlé Yorùbá, wọn ò tú orílẹ̀-èdè Yorùbá ṣe, wọ́n tú orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ṣé ilé onílé kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni? Ilé onílé ni àwọn èèyàn náà kò ní ilé ni. Ilé wọn gẹ́gẹ́ kí wọ́n tún ṣe. Ẹni tí wọ́n tún ṣe tí ń tún ilé wa ṣe irú ìyẹn bẹ́ẹ̀ ni wọ́n tó wá. Ẹ tún gbógun tì í, ẹ tún mú ní ọ̀tá. Tèmi torí àpò yín ni. Ẹ fẹ́ wá fún ire gẹ́gẹ́ bí orúkọ tẹ́sán pé Afẹ́nifẹ́re ẹ fẹ́ wá fún ire. Bẹ́ẹ̀ bá fẹ́ wá fún ire ni ẹ máa support Professor Banji Akintoye, ẹ máa support Sunday Igboho. Ẹ fẹ́ wá fún ire. Nàìjíríà ń bàjẹ́ lójoojúmọ́ lójú yín. Ẹ̀dẹ̀ sì káwọ́ yín kò nítorí pé ẹ̀ẹ́rí ti ní jẹ lábẹ́ ìjọba. Tẹ́ bá ti sọ̀rọ̀ díẹ̀ ìjọba ti fún yín ní owó àti pààyàn lẹ́nu mọ́. Nígbà tẹ́ bá ti bí Tinubu bá sọ̀kalẹ̀ lónìí tó bá di ìgbàjẹ́ kálí pé Fúlàní ló tún bọ́ sí ipò ìjọba. Ẹ tún rí àwọn Afẹ́nifẹ́re kan náà nígbà yẹn lọ́ máa sọ̀rọ̀ pé wọ́n kọ̀ wá irọ́ kan gbé jáde tó máa jáde pé kí Nàìjíríà pín. So tí mo pé gọ́ọ̀mẹ̀ntì yẹn máa tún fún ọ lówó billions of naira láti gbin láwọn lẹ́nu mọ́. So èyí tí ẹ̀ ń rí jẹ but ẹ má gbàgbé pé 60 millions of Yorùbá lẹ́ ń fi sínú ewu. 60 millions of Yorùbá lẹ́ ń fi sínú oko ẹrú. Èló ní gbogbo yín. Tí a bá ka gbogbo àwọn Afẹ́nifẹ́re tó bá pọ̀jù ní 50 tó ń pọ̀jù nìyẹn ká ní 50 ẹ wá yọ kúrò ní 60 million tí à ń jẹ tó wà nínú ìdààmú tó wà nínú ìṣòro. Àwọn ọ̀dọ́ wa tí bá ń sọ kí ni wọ̀nyí ó máa ń kéèyàn sunkún. Àwọn ọ̀dọ́ wa ẹ wò wọ́n ní ìgboro lẹ́ni lẹ́kọ̀ọ́ ẹ wò wọ́n ní Ìbàdàn wọ́n ti di ọmọ ọ̀tá. Wọ́n di ọmọ ọ̀tá, wọ́n di ọmọ kọ́mọ, ó lè rìn free láàrin àdúgbò mi, wọ́n máa tàkì ẹ. Kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Di Yorùbá ẹ wá sọ àwọn ọ̀dọ́ ẹ sọ wá ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re ẹ tó wá sọ gbogbo àwọn ọ̀dọ́ Yorùbá ẹ sọ wọ́n dàdàkúdà lójú ayé yín. Ṣùgbọ́n níta bá ní orílẹ̀-èdè tiwa gbogbo ìwà wọ̀nyí la máa yọ kúrò. Àwọn ọ̀dọ́ wa tó ti di ọmọ ọ̀tá tó ti di gbogbo nǹkan wọ́n fi wọ́n sí ipò tó dáa. Èyí tó bá yẹ kó lọ skúl èyí tó bá yẹ kó kọ́ṣẹ́ akọ́ṣẹ́ èyí tó bá yẹ pé gbogbo nǹkan tó yẹ kó ṣe láyé tí wọ́n fi jẹ́ ènìyàn lórílẹ̀-èdè Yorùbá máa pèsè. Èyí tó yẹ kó join military èyí tó yẹ kó kọ́ṣẹ́ akọ iṣẹ́ èyí tó yẹ kó lọ léèwé abẹ̀rẹ̀ léèwé kò ní síkò tó jẹ́ ọmọ ìta mọ́. Agbèrò wọ́n pe gbogbo kọ̀ńdọ́tọ̀ gbogbo kí wọ́n kò ní sí wọ̀nyẹn mọ́ nílẹ̀ Yorùbá. Àbí ó níbi tí ẹ ti níbi tí wọ́n ti ń sọ pé wọ́n ń pèrò sọ́kọ̀ ní Dubai.
kò sí o. gbogbo wọn yìí lẹ́nu máa kúrò lẹ̀ ìwà jàǹdùkú ìwà olè gbogbo wọn yìí la máa mú kúrò. Orúkọ wa tí Nàìjíríà ti bàjẹ́ orúkọ yẹn àwa dá a sí. A tún máa sẹ̀tì wọn, a tún sẹ̀tì tí ọmọ àwa Yorùbá dá a sí. gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a jẹ́. Ọmọ mo kí n fún yín ní àpẹẹrẹ kan. Nígbà tí actually in 1970 according to my father gẹ́gẹ́ bí bàbá mi ó ṣe sọ ìtàn yẹn fún mi. Ní 1976 wọ́n láwọn lọ sí London. 1976 wọ́n láwọn lọ sí London. Nígbà tí wọ́n dé airport lẹ́kọ̀ọ́ mbẹ̀ àwọn òyìnbó tó wà bẹ́ẹ̀ wọ́n ṣe wọn dáadáa ẹ̀dùnkú ṣùgbọ́n wọ́n pọ́n wọn tíì àwọn ọmọ tíì wọ́n pọ́n wọn lé torí pé kí ló dẹ̀ fa ni pé passport tó wà lọ́wọ́ wọn jẹ́ Nàìjíríà passport àwọn tó wá jẹ́ Yorùbá. nígbà náà lọ wọ́n ní nígbà tí àwọn wá dé London wọ́n ṣe sọ̀kalẹ̀ ní airport ni wọ́n ti ń gbogbo tí wọ́n ṣe wo passport wọn tí wọ́n rí orúkọ Yorùbá ní orí orúkọ wọn ní wọ́n fà wọ́n kò láàrin èrò káwọn wá jókòó. Wọ́n pọ́n àwọn lé wọ́n jẹ́ wọn sí múnú wọn dùn torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ṣùgbọ́n lónìí ńkọ́ tó bá fẹ́ lọ sí London lé ní wàá kọ́ lọ deposit 1 million láti lọ. Wàá deposit ẹni o pé mo fi owó yìí sílẹ̀ bóyá mo dí ọ̀hún o bí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n fi deport yàn padà mo ní 1 million yẹn láti lọ owó flight yẹn inú owó tó deposit sílẹ̀ inú àti èyí tí ò sí bẹ̀ tẹ́lẹ̀. Ó bà orúkọ Yorùbá jẹ́ ó bà image wa jẹ́. Ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re dáa ẹ rántí ọjọ́ àti sùn. Síkọ̀ tí ẹ ta mú wáyé kò síkọ̀ tá a máa mú lọ ṣùgbọ́n kọ̀ọ̀kan kò ní yí padà orúkọ ohun tí a bá ṣe òun làwọn èèyàn yóò máa sọ lẹ́yìn wa. A ń sọ̀rọ̀ tó dáa nípa bàbá wa Professor Banji Akintoye. À ń sọ̀rọ̀ tó dáa nípa Chief Sunday Igboho. À ń sọ̀rọ̀ tó dáa nípa bàbá wa Ajásin. Kí la fẹ́ sọ nípa tí bàbá wa Adébánjọ? Ayọ̀ Adébánjọ. Kí la fẹ́ sọ nípa tí kí la fẹ́ sọ pé ṣe fún orílẹ̀-èdè Yorùbá? Ẹ ronú. Bàbá wa Awólọ́wọ̀ wọ́n ti kọjá lọ ṣùgbọ́n Yorùbá ṣe ń sọ̀rọ̀ wọn dáadáa di ọ̀la nítorí iṣẹ́ tí wọ́n ṣe ní o. South Africa ò lè gbàgbé Mandela o. South Africa ò lè gbàgbé Mandela. Ohun tí ẹ̀yin náà bá ṣe ni a máa fi sọ̀rọ̀ ń pa yín. Tó bá dọ̀la tó bá ní ọmọ yín kankan nígbà tá a bá gba orílẹ̀-èdè tán tí ẹ ò bá ṣe dáadáa tó bá lóun fẹ́ ṣe òun fẹ́ wá bóyá ó fẹ́ contest fún any position fún ipò kankan nílẹ̀ Yorùbá wọ́n á ṣìwé fún o ìwé ìtàn wọ́n á ṣe fún ìwé wo lẹ wá ń kọ́ ńlẹ̀ ìtàn wo lẹ ń kọ́ ńlẹ̀ fáwọn ọmọ yín ìtàn wo lẹ ń kọ́ ńlẹ̀ fáwọn ọmọ yín. Bàbá wa tó ń ṣiṣẹ́ takuntakun wọ́n kọ ìwé sí Buhari sí Tinubu ẹ̀yin dé ẹ wá sọ pé kí ló ẹ̀yin ò fọwọ́ sí o kò sí kan tó kàn yín. Sọ́wọ́ nìyẹn ẹ̀pẹ́ lọ́mọ Yorùbá ẹ̀pẹ́ Aláfẹ́nifẹ́re. Bọ́dà mi yẹn síjà rẹ̀ pọ̀ tó látàrọ̀ Ọlọ́run lè bọ̀ pẹ̀lú yín wọ́n á dùn gbogbo àlàyé tẹ̀sí wọ́n á dùn lẹ́nu ọmọ lóore kò sí báwo lágbára lọ́wọ́ náà a bá tún pè nígbà mi ẹ̀ tún jẹ wa ẹ̀dùgbọ́ gbogbo ẹ̀ tẹ́ wọ́n wà lé tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wù wá mo lérò pé gbogbo ọ̀tí àlejò tá a dúró létò gbogbo ọ̀tí wọ́n tó páwátá náà láti rí ká gbọ́ yẹn nípa ìlọsíwájú Yorùbá náà nìyẹn nípa ìlọsíwájú Yorùbá àti gbogbo nǹkan táwọn àgbààgbà tí wọ́n pa Aláfẹ́nifẹ́re ìwà tí wọ́n ń kù tí ọ̀tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lọ́rùn tó yẹ ibi tá a fi wọ́n sí ibẹ̀ kọ́ la ti bá wọn. Àwa làwọn ń kú wípé ẹ mọ̀ bínú wípé àgbàlagbà kì í wà lọ́jà orí ọmọ tuntun kó wọ́ ní ìsìn bó wà ní àbáwá tí wọ́n wà lọ́jà àbáwá tí wọ́n wà lọ́jà owó ọmọ tuntun wa àwọn ọmọ káàrọ̀ jíire
orí wa wá ń wọ́ lójú ayé wọn wọn wá yàn kan ṣe sí tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó wá dìde tí ń jà fún wa tí ń ṣe takuntakun tó yẹ kó wọ́n fi ọwọ́ sọ pẹ̀lú ẹ̀ wọ́n tó ń gbé ẹ̀ wọ́n tó ń dìtẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ọjọ́ làwọn ṣe gbélé ìdá wọ́n ẹ máa káwọ́ sí ilé wa lẹ́yìn òdì ẹ̀ wò wá ọjọ́ làwọn ṣe gbélé ìdá ìbádá káwọn ń pèwàdà ká fi ìmọ̀ ṣọ̀kan ọ̀rọ̀ bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ àti bàbá wa Emeritus Ọ̀dọ̀bánjí Akíntóyè kálíbà débi tá a lọ ó dà mílẹ̀ kan kò kí ẹ bá ń dá ọkọ̀ yín fún àwọn èèyàn tí wọ́n wà lé wọ́n tún mọ. Orúkọ tèmi ni Táyé Adéjùbẹ́ tí mo jẹ́ akọ̀wé fún bàbá wa Professor Banji Akíntóyè ní ìlú Benin Republic. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ ẹ má yẹ ká gbàgbé orílẹ̀-èdè Yorùbá ìtàn ni ó sì dúró lọ́lá Ọlọ́run Olódùmarè láìpẹ́ láì jìnnà ẹ jẹ́ kí gbogbo wa lọ ṣọ̀kan akin kí gbogbo wa pátápátá ká lọ dúró lórí ẹsẹ̀ wa tó bá tó àkókò náà ni ẹ má gbàgbé àwọn ṣe Nàìjíríà láti lẹ̀ wá o amalgamation ló sọ wá ní Nàìjíríà àti sì tí wọ́n á ṣe tán láti jáde kúrò ní Nàìjíríà tó pé marriage tí ò bá work wọ́n máa ń divorce a lè force ara wa sínú marriage tí ò please wa 1949 amalgamation expired in 2014 ó lè wà nínú 100 naira ẹ bá wo 100 naira note bẹ́ẹ̀ jọkọ 1914 to 2014 ibi tí Nàìjíríà exist tó pín sí nìyẹn after that is coexistence of Nigeria so lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà wà nínú coexistence àwọn ẹni ká dá wa báyìí Nàìjíríà ò exist mọ́ ká fi mọ̀ ṣọ̀kan so gbogbo ọmọ Yorùbá káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká sọ̀rọ̀ adé ẹ̀yọ̀ kan ká jáde kúrò nínú Nàìjíríà mo dẹ̀ ń rọ̀ wá gbogbo àwa ọ̀dọ́ káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire àti ní diaspora gbogbo wa pátápátá ẹ jẹ́ kí a jí torí àwa ló ní kíní àwa ló ní orílẹ̀-èdè ìyá bàbá wa Professor Banji Akíntóyè kí ọlọ́ra kọ́lọ̀ kó lọ́ra ẹ̀mí wọn àṣẹwà wọ́n ti ṣe sáà tí wọn tiwa ní o tiwa lè lè ẹ̀kọ́ bí wọn lọ ẹ̀jẹ̀ ká ṣe kó má lè yẹ wá o kí àwọn ọmọ tiwa náà tó má lè sọ nǹkan tó dá nípa tiwa ìmọ̀ràn mi ni fún gbogbo ọ̀dọ́ níbikíbi ò bá òkú wa ò bá òkú máa kó wà ní ọ̀dà Nigeria military ò bá òkú wà nínú police ò bá òkú wà nínú custom ò bá òkú wà nínú civil servant ọ̀ kó jẹ́ pé private sector ló ti ṣiṣẹ́ gbogbo níbikíbi ò bá òkú wà mọ̀ pé Yorùbá ni ọ́ ìwọ àti èmi la ní orílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ ká jọ ṣe òṣìṣẹ́ ọ̀pọ̀ wọn ló ń gbálẹ̀ mọ́ àgbájọwọ́ àti gbẹ̀rù lórí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. God bless you. Ẹnu wa dùn akéyí gan agbára Ọlọ́run ẹ máa rí láwùjọ ayé òní gbòmù mọ́ nílẹ̀ nígbọ́ gbogbo ọ̀dẹ́ ìbáṣọ láwùjọ tó mọ̀ gbàyè gbogbo ọ̀nà aráyé nígbọ́ mo lérò pé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ètò náà kò ní jù báyìí lọ èmi ọmọ yín náà ni o gbogbo ẹni mà sí Ìbíyẹmí Ọláìtàn Ìbíyẹmí Family TV ló gbé àlejò wa orí ètò ṣẹlẹ̀gbọ́ àní ìjọba ẹ̀ lọ ká tó parí ètò ẹ jẹ́ ká ka national anthem gbogbo ẹ̀ bá lè darapọ̀ mọ́ wa ẹ bá wa láìpẹ́ ètò náà ẹ bá wa lọ́ọ̀bẹ kẹ̀dẹ̀ bá wa pín kọ́ lọ dáadáa kó lè bá a tún gbọ́ nǹkan tí àwa sọ lórí ètò ẹ sì mọ́ gbàgbé wọ́n bẹ gbogbo ẹ lólùfẹ́ mi àdúgbò àwọn Yorùbá lè wá ká tẹ́ ẹ̀ bá wá ká lọ ẹ lọ bá mi subscribe lórí YouTube mi ṣẹlẹ̀gbọ́ ẹ lọ bá mi subscribe lórí YouTube mi Ìbíyẹmí Family TV iná ni ó kọ YouTube mi ṣẹlẹ̀gbọ́ ẹ má gbàgbé ẹ ṣé gan. So, but there seems to be some confusion.